káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ ní pé ẹni tó bá parí òwe wa tó sì dáhùn ẹ̀ dáadáa, ó ní àǹfààní sí ẹ̀bùn wa, ìyẹn ẹgbẹ̀rún 5,000 naira. Òwe ní àkọ́kọ́, ẹ parí ẹ̀. Agbọ́kọ̀lé rí obìnrin ìkayà, ilé ń jó, ó tọ́mọ rẹ̀ sílẹ̀, ó bẹ̀rẹ̀ gbé ọkàn rẹ̀ pọ̀. Wọ́n ní tí ọmọ rẹ̀ ń kọ́. Agbọ́kọ̀lé rí obìnrin ìkayà, ilé ń jó, ó tẹ́ ọmọ rẹ̀ sílẹ̀, ó wá bẹ̀rẹ̀ gbé ọkàn rẹ̀ pọ̀. Wọ́n wá bí pé tọmọ rẹ̀ ń kọ́. Òwe ní ìkejì, ẹ parí ẹ̀. A ì fi àkàrà mu ẹ̀kọ, a kì í fi àkàrà mu ẹ̀kọ. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì dáhùn ìbéèrè mi dáadáa tó ní àǹfààní sí ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira. Orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Láti máa gbádùn ètò wa, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá ní pé kẹjọ kẹ́ subscribe sí YouTube channel mi, ìyẹn Amọ́lẹ́sẹ̀ YouTube channel. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Remember, our culture is our heritage. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ ṣé gan.